wọ́n àbí yéèyàn abẹ́ ti bẹ̀rẹ̀ nu President Tinubu 2023 bí yẹn bá bẹ́ màmú bẹ́. ṣe bọ́dún lódùn ní dùndùndùn òbí tó a máa dún tòǹdọ̀dùn a kú ọdún o ara rẹ̀ láìṣọdún. Ìkànnì YBN ìní Yorùbá Broadcasting Network lẹ́ ń láǹfààní àti wò ìròyìn lérèfé la mú wá fún yín. Ẹ láìkí péjì wa kẹ́ ẹ subscribe sí ẹ sì lè tẹ YBN sórí nọ́mbà tẹ̀ ń wò lójú ìwòran yín o. Kójú ó tó fọ́ ńlá kìlọ̀ òkò adarí ẹgbẹ́ tó ń pè fún òmìnira Yorùbá lẹ́ni tí tó ṣe òpin tàn àti adarí ẹgbẹ́ ìlànà ọmọ Oòduà lágbàáyé ọ̀jọ̀gbọ́n Banji Akíntóyè ló ti ṣàlàyé pé kò sí pípadà sẹ́yìn olókan o lórí èyí tí ẹgbẹ́ ọ̀hún tó ti gùn lé àtúntí tí wọ́n ń jà fún. Ó tẹnumọ́ pé kódà ó dòódì kò ní sí ìdìbò gómìnà níbikíbi nílẹ̀ Yorùbá lọ́dún 2022 tá a wà yìí. Nínú àtẹ̀jáde tí wọ́n fi síta lọ́jọ́ Ẹtì látọwọ́ Maxwell Adéyẹmí tí ṣe agbẹnusọ fún ẹgbẹ́ ìlànà ọmọ Oòduà ńlọrọ̀ ọ̀hún ti jẹ jáde tó sì jẹ́ òdìmọ̀ pé bó tiẹ̀ jẹ́ pé àjọ elétò ìdìbò lẹ̀ yìí INEC ń ṣiṣẹ́ tí wọ́n sì ti ṣe tán nínú ìmúrasílẹ̀ wọn láti ṣètò ìdìbò láwọn ìpínlẹ̀ méjì nílẹ̀ Yorùbá yẹn ìpínlẹ̀ Èkìtì àti ìpínlẹ̀ Ọ̀ṣun. Síbẹ̀ ètò ìdìbò náà kò ní wáyé. Akíntóyè ṣàlàyé pé ètò ìdìbò tí yóò bá wáyé táwọn Yorùbá yóò sì lọ́wọ́ nú ẹ̀ yóò jẹ́ lórílẹ̀‐èdè Yorùbá gangan nítorí pé ohun tíran Yorùbá ń béèrè fún yóò ti tó wọn lọ́wọ́ lásìkò náà. Ẹ̀wẹ̀ alàgbà Banji Akíntóyè ti fi léde o wípé ajàfẹ́tọ̀ọ́ ìran Yorùbá ni Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Ìgbòho Òòṣà yóò jáde kúrò nínú àhámọ́ tó wà láìpẹ́ jọjọ. Bàbá Akíntóyè ló ṣàlàyé pé pẹ̀lú ayọ̀ ọkàn ni òun fi ń sọ èyí fún gbogbo ọmọ Oòduà ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi àti yíká gbogbo àgbáyé. Ó tẹnumọ́ pé Elédùmarè ti parí iṣẹ́ lórí ọ̀rọ̀ náà nítorí pé ó di dandan gbọ̀n kí Yorùbá Nation kó di rírí gbà jáde lẹ́yìn ìlàkàkà. Ó tẹnumọ́ pé ìbá má dùn kó jẹ́ wípé lásìkò yìí wọ́n ti yọ̀ǹda Sunday Ìgbòho kóun ó wá máa kéde pé wọ́n ti yọ̀ǹda ẹ̀ o. Ó ní ṣùgbọ́n pẹ̀lú ìgbàgbọ́ àti ayọ̀ ọkàn ló fi sọ pé láìpẹ́ jọjọ Sunday Ìgbòho yóò di èyí tí wọ́n yọ̀ǹda lómìnira. Wàyí o kò dín léèyàn 12 ọ̀tọ̀ọ̀tọ̀ tí ikọ̀ Àmọ̀tẹ́kùn gbà kalẹ̀ lọ́wọ́ ìgbèkùn àti ìkọlù àwọn afurasí ajínigbé lópòópónà márosẹ̀ Àkúrẹ́ sí Iléṣà. Ìròyìn fi yé ni pé lójúbọn ní ikọ̀ Àmọ̀tẹ́kùn ni wọ́n ti kọjú ìjà sí àwọn kàràǹbání ẹ̀dá náà kó tó di pé ikọ̀ Àmọ̀tẹ́kùn dóòlà ẹ̀mí àwọn arìnrìn-àjò ọ̀hún tí wọ́n rìnrìn àjò nínú ọkọ̀ bọ́ọ̀sì elérò 18 ìyẹn 18 passenger tí ọkọ̀ bọ́ọ̀sì mìíràn sì tún kọjá lọ láti Èkó sí Kaduna. Awakọ̀ àti kọ̀ńdọ́kọ̀ tó ń lọ láti Èkó sí Kaduna ọ̀hún ló kẹ́rù tí ó sì jẹ́ pé àwọn awakọ̀ àti kọ̀ńdọ́ ọ̀hún sàsálà fẹ́mi wọn lásìkò ìkọlù àwọn kàràǹbání ẹ̀dá náà. Ṣùgbọ́n àwọn jàǹdùkú agbébọn ajínigbé ọ̀hún ló jẹ́ pé wọ́n gbé ẹrù tí wọ́n ń gbé bọ̀ ọ̀hún wọ́n gbé sálọ. Ǹjẹ́ bọ́dún bá dé ó yẹ ká nawó re síra ẹni pàápàá jùlọ ká nawó àǹfààní sáwọn tó ṣaláìní láwùjọ wa. Ìdí sì nìyí tí iléeṣẹ́ wa Yorùbá Broadcasting Network YBN fi dìde láti ṣèwọ̀n tá a lè ṣe nípa ṣíṣe àbẹ̀wò sílé àwọn ọmọ aláìlóbìí lónìí
yìí ní Gideon Orphanage Homes àṣérò nílùú Abẹ́òkúta tí í ṣe olúùlú ìpínlẹ̀ Ògùn. Nínú àbẹ̀wò èyí tó wáyé ọ̀hún tí ikọ̀ YBN ṣe sí àwọn ògo wẹrẹ náà ní iléeṣẹ́ wa ti fi àwọn tẹ́nu ń jẹ lọ́lọ́kan òjọ̀kan ṣe ìtọrẹ fún àwọn ọmọ aláìlóbìí náà nílùú Abẹ́òkúta. Wọ́n ti ń ṣe pẹ́pẹ́ fúrú fún Bọ́lá Ahmed Tinubu kó lè bá jáwé olúborí lọ́dún 2023 bẹ́tò ìdìbò ààrẹ bá wáyé ní Nàìjíríà. Kódà kò dín ní 2,500 yìí ní 2,500 àwọn àáfàá tí ọkùnrin kan tó jẹ́ gíwá iléeṣẹ́ tó mójútó ọ̀rọ̀ ilégbèé ti kó jọ pé kí wọ́n wọlé àdúrà fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nípínlẹ̀ Kánò níbi aago 11:30 ìyálẹ̀ta lónìí. Wàyí o 500 ó lé lẹ́gbẹ̀rún